show me, oh, Baba, ma show me, oh, fàyè mi dára ire mama fi mi dára ire o àfi tó bá bùkún fún mi kò ní jẹ́ kó lọ. This is the third time I will be checking you this month and your test results keep saying you are perfectly okay. Ejo, ọkọ yín kọ́ mo máa ní láti rí ẹ̀yìn ẹ̀sìn ẹni kò try kan make am fine fún yín. Ìyẹn ò kí n ṣe problem doctor ó kò jẹ́ pé ọkọ mi máa ń busy gan-an ni ó má tètè ń kúrò ní láàárọ̀ ó dẹ̀ máa ń di alẹ́ pátápátá in fact òru gan kó tó dé sometimes. Weekend wa ńkọ́? Weekends Saturdays ló máa fi ń rest then more being Christians Sundays church activities ló máa ń gba ọ̀pọ̀ time wa before we know it same circle Monday to today. But I would really love it if you can come with you because mo ní láti rí ẹ̀yin méjèèjì kí n bá yín sọ̀rọ̀ mo ní láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. No problem nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi pé tèmi àti ẹ bá ti sọ máa pè lórí aago so ọjọ́ táyé ó bá convenient fún wa láti wá I'll let you know. Okay, that will be better. God will help you. Ẹ ṣé mo dúpẹ́ mà. Ẹ ṣé. Any lovely day. Àfi tó bá dá mi lóhùn, n ò ní jẹ́ kó lọ. Gbọ́ mi o, gbọ́ mi o, gbọ́ mi lọ́rọ̀ lérò. Gbọ́ mi Èdùmàrè. Ìfẹ́ mi. Mo máa lọ rí dókítà. Ṣé Dr. Wale? No. There's this new doctor tí wọ́n introduce me sí. Kí ni doctor wá sọ? Well, kò ń ṣe pé bí mo ní anything against Dr. Wale o. He's actually a very good doctor. Mo kàn feel pé ṣùgbọ́n àti ń lo the same doctor for over 9 years and no positive results. Mo kàn feel pé Dr. Wale ti try best wọn bóyá ká try somebody new. Okay. Báwo ni ẹ jẹ́? Well, definitely èmi àti ẹni a máa lọ and mo kàn rò pé since tí o lọ síbi iṣẹ́ lénìí so a lè jọ lọ later in the day. No, that's not possible. No. So I'm gonna next weekend. Yemi, please, let's go today. Babes, I'm sorry. Next weekend. But Yemi, báwo ni ṣe báyìí? I'm tired of this humiliation. I'm tired of people thinking that a money problem. I'm so tired of everybody that You're raising your voice. Kí ló ṣe? Just to run on. Lánàá, mo parí iṣẹ́ kí n tó máa bẹ́bọ̀ lé. All because of you. Mo délé sí, mo jẹun, ṣé kí n yọ ọkọ̀ lóúnjẹ tí mo jẹ́ kí n dìde kí n tẹ̀lé lọ sọ́dọ̀ ọ̀rọ̀ kan ni? Mo ní next weekend. Is that too much for me to say? I'm sorry. Jamie, I'm sorry. It's okay. Yemi. Ṣé mo lè tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ tí? Yemi, please. This is for me. This is for you. This is for us. Babes. Next weekend, and that's final. Please. Okay, we are... Babes. Right. Can I have pineapple, please?
Mr. and Mrs. Yemi, I haven't gone through your test results. I must say I'm surprised at your inability to have children. And tí ẹ bá fẹ́ bímọ, you have a lot to do. Bẹ́ẹ̀ni, iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín gan. Kí lẹ ń try láti sọ? Ṣé mi lè fẹ́ blame pé a bímọ for the past 9 years ni? I mean, because me understand ni. Tẹ́ bá mọ iye doctors tá ti dé ọ̀dọ̀ wọn kó tó di pa dọ́dọ̀ yín. Ó pọ̀ jaburata ni. Mo ń ṣe nǹkan tó yẹ kí n ṣe. I mean, but ọ̀rọ̀ yín fẹ́ máa dàbí ìgbà tó yẹ pé èmi gangan lẹ ń blame èmi. Rárá o, you are getting my words wrongly. Let me get your words right o. Tí èèyàn bá wà ní situation yín báyìí, ó ní àwọn nǹkan kan tó ní láti forgo. Nǹkan tí mo try láti sọ nìyẹn. Okay, first of all, you pay more attention to your work than your wife, and which is very bad. Okay, let me ask you a question. When was the last time you had sex with your wife? Bíbí la bí mi, ó di dandan kí n bí tèmi. Bíbí la bí mi, ó di dandan kí n bí tèmi. Forgive me, Jenny. Stop it. I don't want to do anything, please. I'm tired. What's let me go? Funke, stop now. I'm tired. Oh, the jaw. Taking soon. Weekend, how are you? Oh my goodness. Kí ni yàtọ̀ no weekdays tèmi àti weekend mi? Màá jáde kúrò níbi 5:30. Màá wọlé ní 11:30. Sọ fún mi bí àwọn ènìyàn ṣe ní rẹ̀ mi. Súnmẹ́yìn. What's a baby should come, please? Oh goodness. Ṣé ń kà ni? Don't do anything strenuous. Just come in and release and. Kí ni tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn now? If I want to do that, so brain mi kọ́ ló máa ti wá ni. I'm tired. The brain is tired. I am tired. Súnmẹ́yìn bí àtúrí kò ń farakàn mi ló ń jẹ́ kó máa feel bẹ́ẹ̀. Súnmẹ́yìn má farakàn mi. Oh goodness. Jọ, please. Jẹ́ kí n sùn mo bẹ̀ ẹ́ Fúnkẹ́. Fúnkẹ́ stop ẹ̀ mo bẹ̀ ẹ́. Tí mo ti ń snore kò dáa. Yẹmi. Èmi ò ní ìyá gan o, n ó fọwọ́ mi gbọ́mọ̀ jó, ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ló kó bá mi. Okay, tó bá ti rí báyìí, mo máa fún yín ní àwọn guidelines kan tí màá fẹ́ kẹ́ follow. Ṣé ń gbọ́ mi? Tí ẹ bá dẹ̀ lè follow àwọn guidelines yìí, you will come back in a short while with positive results. Firstly, madam Enyilenile, you need to understand your cycle. You need to know when you are ovulating. Kí yẹn lè help àwọn steps tí mo fẹ́ kà sílẹ̀. Secondly, Mr. Yemi, intercourse every other day. You need to pay more attention to your wife. Mr. Yemi, this is important because your wife has an irregular cycle. And in as much as sperm can survive in her body for a few days, it will give you the assurance of availability of sperm in her system, waiting to meet the egg when she's ovulating. So reason to sex every other day to feel important to me. Èmi feel pé tí n bá súnmọ́ lé ní mo láti do another 2-3 days kí sperm yẹn tó lè gather again. Lè space nsìn
ọwọ́ tẹ́ wà yìí ẹ ní láti máa ṣe every other day. And thirdly, avoid the use of lubricants, because lubricants might impede the motility of sperm in the body, and that is not what we want. All we want for now is for the sperm to freely travel far and fast as possible. Ẹ dẹ̀ mọ̀ pé tẹ́ bá lo lubricants ìyẹn máa slow gbogbo system yìí, so kò kí n ṣe nǹkan tá a fẹ́ ni. And number 4, you should learn to stay long in bed after sex. Madam ẹ̀yin ni mò ń bá wí kò kàn yín. Ẹ gbìyànjú láti máa dúró bíi 15 minutes in bed after sex. Ẹ má máa dìde immediately so that sperm yẹn máa lè ráyè stay nínú ohun ara yín dáadáa. And the last but not the least, you should try to avoid anxiety. Kó tó lè kó yín lẹ́mìí sókè, kó tó lè gbẹ́mìí yín gbóná, ẹ má ti ẹ̀rù. And ṣé mọ̀ pé àwọn èèyàn tó má ti wà ní irú situation yín báyìí, gbogbo wàhálà pé will I be able to get pregnant? Will these things work? Nǹkan tó máa mú yín páyà tí ò ní lè jẹ́ kí sperm yẹn dúró lára yín, ẹ free mind yín for now. Tẹ́ bá lè tẹ̀lé 5 steps yìí, ẹ̀yin náà máa rí bí a máa ní good results. I'm a gbìyànjú láti tẹ̀lé. Thank you very much, Doctor. Thank you so much. Thank you very much. Má ṣọ́ mi o, bàbá rọ̀ o. Má ṣọ́ mi o, oṣooṣù báyé bá. I'm not seriously, Papa. No, you just stay. Sure. Mami ẹ káàárọ̀ mà. Kí ló wí ní ìṣe? Kí ló wí ní ìṣe mà? Ebi ìjọ nígbà tí ẹ̀sìn pọ̀ kọ́ lẹ́nu. Kí ló wí ní ìṣe? Táyẹ̀ bí àwọn tó ti gbọ́ ní olùgbé aláwo tó ń sọ̀rọ̀ tí ń rè kí ibẹ̀ ni kò wá lọ. Èmi ṣe ìyá rẹ̀. Mọ́mí ẹ ṣé ó rọ̀ǹgì pé ó kí yín ó dẹ̀ pè yín ní màmá ẹ̀? Ìyá ẹ̀ lẹ́tẹ̀ náà. Ọ̀rọ̀ ògì. Bí wọ́n ọ̀bà mọ̀pọ̀ ògì ni mọ̀pọ̀ ògì. Ọ̀rọ̀ ògì. Àmì kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ bá ti pè mí lórí fún ẹ ti jíwájú kí ló ṣẹlẹ̀? Kọ̀jẹ́ mọ́rọ̀ fóònù ni lórí kéèsì wa náà ni. Ìwọ lọ́dún. Tó o bá ń bó fún bẹ́ẹ̀ ajé ògbó ọ eri ojúṣe ń wò bí ajá báńkì ọ̀dọ́ dájọ́lẹ̀ mo dájọ́lẹ̀ wọ́n fọjú tó ọdún ojú tó mi wọ́n mi èso hàn dájọ́lẹ̀ èmi lè sí dúdú kú wò èmi gan ọ̀rọ̀ wo má sì wọ́n tó wò mọ́ rẹ́gbẹ́lẹ̀ lájò mú fún bẹ́ẹ̀ bó bá mú fún mo gbé nǹkan wá ní o. Kí lè gbé wa? Mo gbé wá ní mo gbé wá ní lẹ́yìn ọ̀tá ń fà náà ni bó la ti fẹ́ ṣe ní ọmọdé ni bí mo ṣe kànlẹ̀kùn yìí tó bá jẹ́nu lẹ́nu ìrìn ọmọdé 6 ní ṣubú mi tí wọ́n mọ̀ bá tí wọ́n dì mú lẹ̀kùn irọ́ ẹ̀kú lè bó ṣe tó torí Ọlọ́run tá mọ̀ọ́sẹ̀ ìwọ ọmọ yìí ṣé fúlẹ́tà rán ní òjíṣẹ́ fọ́ ni àbí kí ló dé tó wá dé àìtó ìjókòó káyìí tó wá fẹ́ bá tó ń jẹ́ àwọn ọmọ kẹta ní nínú ilé ìṣètò òun ní kó bá mi ọ̀rọ̀ ọmọ náà ní ìlànà yìí. Màámi èyí tẹ sọ gbogbo ẹ ló ti yé mi ṣé ti yé yín sìn but ẹ fúnra yín nìsín torí Ọlọ́run ní sọmọ náà èèyàn kọ́ ṣé èèyàn ń sọmọ ní. irọ́ ni èèyàn dá ló ṣe fún rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbà tó wọ́n lọ́ọ́ pùlánì ọ̀rọ̀ ara ẹ̀ dáadáa ìní gbogbo ẹ̀ wọlé kẹsẹ̀ pẹ́kẹ́ èèyàn kọ́ wà oríṣiríṣi owó bíi ẹ̀dùn ọmọ ìlú ẹ̀gbọ́n ẹgbẹgbẹ báwo ló bá ti dé ọdọ wọn mọ wọn ti dé ọdọ wọn mọ wọn ṣe ń wọ ní wọn sún à Ọlọ́run yọ mi bá máa lọ bọkọ rẹ tí wọn máa lọ ni ajá àbá gbú ọ àwọn ìbáyà wọn sọ kankan fún ọ sọ̀rọ̀ ọmọ tó ń wo yìí 21 years ni mo wà tí mo bí kọ̀pẹ́ tí mo bí ọdún kan ni bàbá rẹ̀ kú
tí ọba jẹ bàbá rẹ̀ kú ni bá ti bímọ bí bẹ́ẹ̀ ti jẹ ilé lórí alábàbọ̀ ni mí ṣùgbọ́n ń gbọ́ ikú ọ̀wà kó bá ní ikú ọ̀wà kó bá ní o. ok gbogbo ẹ̀ mo ti gbọ́ ẹ má wọ̀dí ṣé kò ṣe tíì fún yín. màmá sọ ló ń jẹ ìyá ẹ tún wo tẹ́ ẹ lọ bí èmi náà máa kó owó máa kó tí ìranù fún àní ẹ̀kọ́ ọmọdé alẹ́ fún mi kí n máa yí nú ẹ̀. it's alright babes. ẹ wo kù ẹ rò pé lóyún ni gbogbo ẹni kíkà tá a kọ́ tú èyí ti rí tànà ṣẹ̀gàn tó rè ẹ dákun ṣé o fi lẹ́tà wọn fi lẹ́tà kan ni mo jíṣẹ́ fún ọ ni àbí tàbí ó tàbí lẹ́ni gan tó bá kú àmọ́ tó ní kọ́ bá máa tẹ̀ ń jẹ́ orí dàdàǹgbọ̀ ní tòmátò orí. mọ́mí ẹ̀gbọ́n bó ti sọ̀rọ̀ àtọ́kùnrin tó ń kì í sí ni kì í sí ni ìjẹkújẹ ní yọ bí oúnjẹ kù pẹ́ẹ́ bá bá ní oúnjẹ kù pẹ́ẹ́ bá wà pé kí ni mo lè lọ ní sàlùwọ̀ lọ́wọ́. ẹ jókòó ẹ wo bẹ ṣe ń mí. èmi òun náà mo ti ń mí òun mo ti ń mí. mọ́mí ọ̀dẹ lóhùn kọ. ilé ayé ti sú mi. ọlọ́run ò ní jẹ́ má sọ̀rọ̀ òdì sílẹ̀ ọkọ ilé ayé asán ilé ayé ẹ̀sìn. ilé ayé ẹ̀dá ọkọ mi wo àníwò ní gbogbo eléyìí o bí funfun ṣe pọ̀ lójú ọ̀run tó yìí dúdú díẹ̀ máa ń wà èyí tó fi hàn pé kò sẹ́dá tó wà láyé tí ò ní rí àmì wo tiẹ̀ èyí tó máa pọ̀jọ́ mi wá lọ́rùn ní jẹ́kárí o mo dẹ̀ mọ̀ pé kú tí ìbá ti pọ̀ mọ́ ó máa ń sọdá lágbára ni tí ẹ máa dé lágbára ọlọ́run ayọ̀ ẹ máa kún lójú ẹ̀mí mi báyìí wàá fọ ọgbọ̀n mọ́jú wà fẹ́ ẹ̀ lọ́mọ pọ̀. ọdún mẹ́sàn-án màámi ọdún mẹ́sàn-án tí mo ti ṣègbéyàwó máa rẹ́ mi lóyún ṣé bọ́tò ní ká tiẹ̀ lóyún kó wálẹ̀ èmi ò fìgbà kọ́kọ́ nìkan rí ni èdè nínú ìwáyé asán. ọlọ́run ní jẹ́ ẹ má sọ̀rọ̀ ìdùnmọ́ ọlọ́run ní jẹ́ ọmọ mi ní wálé ayé asán wàá bí tiẹ̀ lágbára ọlọ́run ọba bí ẹrù bá kòkè tó bá kọlẹ̀ ó níbi tá à ń gbé sí ṣíṣe ò tí ì tàn ó sì kù sórí àwọn oníbàárà obìnrin alábìámọ ló máa wá nǹkan tọmọ ń jẹ àwọn nǹkan dídùn táwọn ọmọdé ń jẹ lóríṣiríṣi wàá kó lọ fún wọn àwọn oníbàárà obìnrin abiyamọ ni o wàá kó lọ fún àwọn yẹn gbogbo wọn pátápátá ló máa fi lé lọ́wọ́ ní kọ̀ọ̀kan bó bá ṣe ń ṣe yẹn tó bá ìlágbára Ọlọ́run mo mọ̀ ẹ̀pẹ́lẹ́ da gbogbo àwọn yẹn báyìí ó máa pèsè fún ẹ ọlẹ́ ayọ̀ máa sọ nínú ẹ̀ wàá fi inú ṣoyún àfẹ́yìnbọn ìlágbára Ọlọ́run kọ́ ìyẹn ni kò tó jẹ́ ká ṣe. tálẹ̀ yín rí tó ṣerú ẹ̀ rí tó jẹ́ fún. ó wà. ta ni. ìyá àbùkún ọ̀rẹ́ mi àbúrò ẹ̀ bóun náà ṣe ń wojú Ọlọ́run ni ìgbà tó ń sọ pé kó lọ ṣe yẹn bóyá ṣe báyìí lọ́lọ́run bá ṣínà fún tí mo dẹ̀wọ̀n pé tí ẹ̀ náà bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run bó bá ṣe ń ṣe báyìí ló máa ṣílẹ̀kùn ayọ̀ fún ẹni ọ̀lẹ́ ayọ̀ sọ nínú ẹ̀. ọlọ́jú bọ́dún ọkọ mi ṣe fún mi ẹ̀ka agbára Ọlọ́run máa fi ní ṣòro ló jẹ́ mi ṣùgbọ́n nísòro ọkọ mi torí Ọlọ́run. Bíbí la bí mi, ó di dandan kí n bí tèmi. Òwú bíbí la bí mi, ó di dandan kí n bí tèmi. Láwùjọ lọ́mọ ó bá wọn pé o. Láwùjọ lọ́mọ wọn kí mi ẹ káàbọ̀ o. Bíbí la bí mi. Èmi abọ́lá mọ̀ pé jẹ́ ń bọ́ lọ́mọ̀ pé o jẹ́ ń bọ́ lọ́mọ̀ pé o kí wọ́n bá mi yọ̀ kí wọ́n kí mi kú oríire jẹ́ ń bọ́ lọ́mọ̀ pé ya jẹ́ ń bọ́ lọ́mọ̀ pé o. Kí wọ́n bá mi yọ̀, kí wọ́n kí mi kú oríire, jẹ́ ń bọ́ lọ́mọ pé o. Àní wọ́n kí mi kú oríire, bíbí ni wọ́n bí mi, èmi náà yóò bá wọn bí tèmi. Èmi ò ní ìyá gan o, n ó fọwọ́ mi gbọ́mọ jó. Ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ló kó bá mi, ọdọọdún ló ń so.
gbé àpò fún ó bọ́lá mọ̀ pé o ẹ ó kí mi kú oríire ọmọlàṣẹ èdè ayé bíbí là bí mi ó di dandan kí n bí tèmi òwú bíbí là bí mi ó di dandan kí n bí tèmi láwùjọ lọ́mọ ó bá wọn pé o láwùjọ lọ́mọ wọn kí mi ẹ káàbọ̀ o bíbí là bí mi èmi abọ́lámọ̀ pé jẹ́ ń bọ́ lọ́mọ̀ pé o jẹ́ ń bọ́ lọ́mọ̀ pé o kí wọ́n bá mi yọ̀ kí wọ́n kí mi kú oríire jẹ́ ń bọ́ lọ́mọ̀ pé ya jẹ́ ń bọ́ lọ́mọ̀ pé o jẹ́ ń bọ́ lọ́mọ̀ pé o kí wọ́n bá mi yọ̀ kí wọ́n kí mi kú oríire jẹ́ ń bọ́ lọ́mọ̀ pé o. Fúnkẹ́, mo rí Múdẹ̀ lánàá níbi tá ti lọ ṣe sàrà. Mo really like Múdẹ̀ lánàá yẹn. Bẹ́ẹ̀ mo ṣe ní pé kò rí mi lọ́fíìsì lẹ́nu. What happened? Bísí, ṣe fẹ́ gbọ́ tòótọ́? Gbogbo ẹni ṣe sàrà lánàá and everything. Mi believe pé ó lè fún mi ní solution to problem. For some reason, mo kàn feel pé I don't know, I really don't know. Mo kàn feel pé bóyá mo lọ waste time ara mi. Mo bóyá kò waste time ara wa. I kò waste owó ni. But Funke, why are you talking like this? Kí ni ò lè work? Ó máa work. Ṣó mọ̀ pé mi náà ti ní problem irú nǹkan tó ń fèsì. Èèyàn kan péré afọ́jú ẹyọ kan lọ ní fún nìkan. Mo dẹ̀ gbàdúrà sí njọ́ náà mo dẹ̀ fún. Wá wò mí sìn. Wá wo àdúrà àwọn èèyàn tó ṣe láàánú lánàá. Wo àdúrà àwọn èèyàn tó dá lọ́lá lánàá. Ọlọ́run máa gbọ́. Ọlọ́run ti gbọ́. Ọlọ́run dẹ̀ ti gbà. Má dá ọ̀tẹ̀ rárá pé kò ní ṣiṣẹ́. Ó máa ṣiṣẹ́, ìwọ gan máa rí yà nínú lọ́dọ̀ lọ́wọ́. I know. Me really place why, but for some reason, 100% me believe me on my work situation. I'm just not convinced enough. Are you for real? Don't worry, ó máa ṣiṣẹ́. Ó kàn rí bẹ́ẹ̀ lójú ẹni. Jẹ́ ká papọ̀ kọ́ sọ́nà kan. Ọlọ́run máa ṣe tó dáa. Àmín. Wo tètè back up jẹ́ ká lọ síbi tá a lọ. Àpò tó mọ̀ pé mi ò ní ṣe irú ẹ̀ náà. Babaláwo bí ti báwo. Well, tó bá ti wọ́n ṣògùn wà fẹ́ tí ìṣó mọ̀ pé mi ò like ẹ̀. I won't do it, I won't go. Yẹmi, ìwọ ò lè ṣe. Yes. Bóyá gan ló mọ̀, bóyá nítorí pé a kàn face ojú kan for over 9 years láì ṣe tí resolution ṣe problem wa. But kí ló wrong nínú ká try ibi báyìí ká tún try ibi báyìí. Jẹ́ ká mix it up náà tó bá dẹ̀ ṣiṣẹ́ nínú méjèèjì. Fúnkẹ́ kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ? Ó lọ sọ́dọ̀ doctor kan, ó mú mi lọ́bẹ̀, àwọn yẹn fún mi procedures oríṣiríṣi, báyìí ni kí n ṣe lò kí n tó fún ẹ, mo ń ṣe pé torí kí n lè follow procedures yìí, mo gba leave níbi iṣẹ́, mo wà nílé mi ò lọ anywhere. Kí ló tún fẹ́ kí n ṣe? Ó tún wá ní kí n ìṣòro babaláwo kan, mi ò ní lọ o. O ò ní lọ. Mi ò ní lọ. But kí ló máa ń ṣe èèyàn ọkùnrin gan-an? Why tọkọtọkùnrin àti obìnrin tó bá ń wá ọmọ, obìnrin ẹni máa pressure lé lórí, obìnrin ẹni máa frustrate, obìnrin ẹni sábà máa ní bí òun ló ní problem. Ṣé kìí ṣe problem àwọn méjì as a couple ni? O rò bí àmì mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àbí? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá láàrin wa tí mọ́mí ẹ̀ pátápátá ni mo mọ̀. O rò bí àmì gbọ́ nǹkan tí wà tí mọ́mí sọ lọ́jọ́ sí. Láyé ní ọkọ mi, òde ṣíṣe, lọ́run wa bá a sọ ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ sọ. Ọ̀rọ̀ ìyàsọ́mọ ni, ó sì wù mí kó ṣe tí mo fẹ́ fún mi. Láyé mi, ọkùnrin ìyá gan-an, àfọkùnrin tó bá kóra rẹ̀ sínú kátọ́lọ́ọ̀jì ìyá, ó sì wá yá gan-an. Ní tó ṣẹlẹ̀ dé pé ó wù mí. Wọ́n ọmọ èké kankan fẹ́ kó bímọ. Ilé ní ẹgbẹ́ bí sí o. Ìyá iná lè sì máa gbé pẹ̀lú yín. Kò sí tí ó ti tẹ̀yìn ẹ̀yọ́. Màámi kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà? Nítorí pé ìyàwó mi ò tí ì lóyún tó bímọ sìn. Ó ti fún mi nílà láti gbé obìnrin mi wọnú léyìí. Kí n fún lóyún kó bímọ. Ẹjọ́ tó yọ lọ́run ibo ló ti ń ṣerú ẹ̀. Ó ti bọ̀rọ̀ jẹ́. Wọ́n ń ṣerú ẹ̀ dáadáa.
wọ́n ṣe bí ẹ̀ dáadáa tí ẹ bá ti ní pọ́ fẹ́ yíra wọ́n sì dọ̀gbọ́n wọn wọ̀ náà bí wọ́n ti sọ̀rọ̀ ara wọn làwọn ọba máa bímọ ọkùnrin ìyá gan-an tó o bá fún mi ní ìjọ méjì kí n fi fèsì ìyàwó rẹ yóò gbà kí ni jẹ́ bẹ́ẹ̀. mọ́mí ẹjọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ yín ṣé bí èmi àti ìyàwó mi kò sí nǹkan kan tó ṣe wá mẹ́díkálì àwa òkè Ọlọ́run bá dẹ̀ ló ń ṣọ́ ọmọ àsìkò tó bá tọ́ sí wa tó yẹ wá Ọlọ́run á fún wa lọ́mọ right ẹjọ́ torí Ọlọ́run tó bá jẹ́ nǹkan tó fẹ́ máa pè mí jókòó bá mi sọ ẹ mi ò ní interest and also ẹ má pe ìyàwó mi lágàn mọ́ o. tí ẹ ti gbọ́ ẹ dákun gbogbo ọ̀dà kí ni ká máa pè ó. ẹ lè máa pè ní mọ́mí ìrètí náà. yóò sì tún da ẹ tún wo bí ó gbé ní lọ́hùn. hope nìyẹn náà ẹ máa pè ní mọ́mí ìrètí and that's fine. mọ́mí ìrètí náà dáa ìrètí ìtẹ̀wọ́ ìrètí ògbà ìrètí ìkẹ́lẹ̀ dàdí ló mọ́tò ibà tó kọ́lẹ̀tì sí òpòlùpọ̀ ọmọ yẹn pẹ̀ sọ̀bíyẹ́ kọ́lẹ̀tì sí sọ̀bíyẹ́ kọ́lẹ̀tì ìdí wọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló bẹ́ẹ̀ sọ̀ báwo bá fún un láyé ìjọ méjì péré yóò mọ ń tọ́ wọn. mọ́mí ẹ lè rí àyè 20 minutes pẹ̀lú ìyàwó mi and that's it. gbogbo òkè ẹ̀fà yé dèdèrè pẹ̀lú pònú ẹ̀ kọ́sà wà bíbà àfikọ́ tọ́jú kọ́ tọ́nu pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ làwọn àgbẹ̀ etí rí ẹ bá bàbá ń tá bá fi ẹnu o. ṣé mo ti wá ṣé mo ti fẹ́ ìyàwó mi àbí mo ti fọ́bìnrin mi lóyún àbí gbogbo nǹkan tó sọ ṣé mo ṣe. èwo ni ṣoṣù kan tó ṣe bí mo kàn tó ń ṣe ni ṣé mo mọ̀ kan tó ń ṣe dàbí mo bó ṣe fẹ́ wá solution sí problem ẹ̀. Fúnkẹ́ dákẹ́ tó bá jẹ́ pé mo ṣe ṣé mọ́mí àṣìwájú àwọn àdàmú ẹ̀ ni wọn ò ní dààmú ẹ̀ wọ́n náà wọ́n ní èèyàn kan tí àti lóyún fọ́ọ̀mù àwọn kí ló tó ń tan ara ẹ̀. ṣé mo padà mi máa ń ṣe. of course mo mọ̀ pálẹ̀ ẹ̀ máa ń ṣe. yá láti mo ní mo láyẹ̀ ń kọ́ nípa gẹ́rùn yìí. Yẹ́misí wo I think I've had enough of you nínú ilé yìí o. báwo ló ṣe máa dáná tí omi rice máa jò sí orí kúkà mẹ́rin ó dẹ̀ dáná tó o mọ̀ ẹ́ pé common sense sọ pé yẹ kó lè nù kó tidy up gbogbo àwọn tó fi jẹun láti àwọn ó fílẹ̀ nínú sink bẹ́ẹ̀ yẹn look at I can't stand still èmi ò lè gbá ní kí fẹ́ dáná kitchen kí mo bẹ̀ jẹ́ àjàbá o á fẹ́ kà lọ sí ká. Farabalẹ̀ tó ṣe dàgbà tó ìkó má dẹ̀ nírònú wọ́n burú láti inú wá bá òde sunú ọgọ́ ó fi gbogbo ara gbogbo ẹnu ẹ̀dá ló fi hàn á at your age ṣó fẹ́ parẹ́ ni ṣé mi ní kó má bí kan kó má nìkan ni ó fẹ́ pọ̀ mọ́ mi ó mà gọ́ ọ tó o dẹ̀ mọ̀ pé mi lóyún sínú ṣé o mọ̀ pé mi lóyún sínú ṣé o nìkan rí yóò bẹ́ wí ìgbà tó ò nìkan rí ò lè mọ bó ṣe ń ṣolóyún sórí bẹ́ẹ̀ yẹn yẹrí tí mi fi how many minutes tí mi fi wọ̀ pẹ́ lóyún tó wà nú mi tọ́wọ́ yẹn ṣe gbá mi ni wọ́n yẹrí ìyẹn gbá mi mọ́ ò ní mu tó o dẹ̀ mọ̀ pé mi ṣe wàhálà ó lè ní mi ní kí wọ́n ṣe ẹnu léyìí o ó lè ní mi ní kí wọ́n ṣe ẹnu léyìí o nílé yìí ló dá ọwọ́ every time yìí mi dẹ̀dẹ̀ mi ní kẹ́ má tiẹ̀ sọ pé gbọ́wọ́ ọ̀gọ́ nu lé kí wọ́n ṣe ẹ lórí ẹ ó lè ní í ṣe ẹ o ò ní mú yẹ ríǹgì yìí. ó ní mú ó kún ọ̀pẹ mi gbóyún sínú tó yẹ kó máa ké mi kó máa gẹ mi tí bá rẹ kó sáré lọ kí ló dé fún púpọ̀ dàgbà báyìí ò dé gbọ́n sáré o báwo ṣe tí mi jàre. Tàbí lọ́wọ́ ọmọ mi tó máa ké. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ẹni o, ó jẹ́ kí ó rùn sùn o. Ìṣúná kò ń gbá mi tó ń gbá mi tó ń gbá mi, àwọn fẹ́ rí dádì àwọn o, àwọn fẹ́ bá dádì àwọn sọ̀rọ̀ o. Àwọn ọmọ wo? Báwo mo tó gbé sínú mi náà ni. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí? Àwọn ọmọ gan tí fọ́ọ̀mù débi tó máa lè sọ̀rọ̀ náà. Mi náà mo ń gbá mi báwọn fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ń bí ní question. Ní kí àwọn ẹ̀ dìde o. Èyí tí wọ́n lọ gbé yín sínú ló yẹ ní à. Tí bí mi tọ́ mo ń gbá ibi náà wọ́n gbá tó bá mi sọ̀rọ̀ látàárọ̀ sí. Má lọ. Ara o. Má lọ sẹ́nu. Bébí mi ò lè ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n gbá mi wọ́n ní mi lára. Wọ́n ní
ló ń ṣe báyìí fáwọn ọmọ ẹ̀ mọ́ra. Àwọn yìí máa bàjẹ́ o. Ó máa bàjẹ́ o. Fáwọn mọ́ra. Ẹni kọ̀ọ̀kan máa ń tì mí o. Ẹni kọ̀ọ̀kan máa ń tì mí o. Jọ, ìbínú o. Kí ló ń ṣe látàárọ̀? Ìwọ náà wo bó ṣe fi gbogbo kitchen sílẹ̀. Very untidy. So mo ní bóyá kí n kọ́kọ́ tidy up gbogbo kitchen yìí and everything. Then màá ṣẹ̀ṣẹ̀ wá. Ìkà ni ẹ́ o. Ìkà ni ẹ́ o. Ìwọ tó yẹ stupid. Ó dẹ̀ fẹ́ kí n pa ẹ́ sínú ilé ìṣá. Ṣé mi ò nílò ẹ̀ pàbá ìtorí Ọlọ́run? Tó dẹ̀ mọ̀ pé mo gbóyún sínú Fúnkẹ́. Ṣé kò yẹ kí làákàyè máa sọ fún ẹ pé tó lóyún bá ti jí láàárọ̀ kùtù báyìí? Oúnjẹ ló yẹ kó o gbé pàdé ẹ̀. Tó dẹ̀ mọ̀ pé àwọn tó wà nú mi wọ́n lè tó 3, wọ́n lè tó 4. Ìkan tó ò ní rí. Tó yẹ kó máa kẹ́ mi kó máa gẹ̀ nínú ilé yìí Fúnkẹ́. Tó dẹ̀ mọ̀ pé mo lóyún sínú. Tó bá ti jí láàárọ̀ wá dẹ̀ ọkọ̀ bí mi lọ kí ni mi fẹ́ jẹun tí bá ti wá jẹun tán ọwọ́ ẹ̀ṣẹ̀ mú abọ́ wàá fọ́ wàá múlẹ̀ wàá gbá wàá múlẹ̀ wàá tó wàá tún bí mi àṣẹ kò sí nǹkan mi tí mi fẹ́ kó bá mi ṣe o tó bá dé ọ̀ma ní àkóyá lọ bá mi ṣe báyìí lọ bá mi ṣe báyìí lọ bá mi ṣe báyìí torí kò sí ìsinmi fún ẹ Fúnkẹ́ ṣó fẹ́ pa ní tọmọtọmọ ni tó dẹ̀ mọ́ kọ́mọ tó wà nú mi ju 2 lọ ó fẹ́ pa gbogbo wa dànù kò sí wàhálà torí tí bá ní kí n máa lò ẹnu lé máa fẹ́ pa ẹ́ pọ́wọ́ mi kọ́ ló ti máa kú Fúnkẹ́ kò sí wàhálà o èmi wá ń lọ sìn kébé mi àtàwọn ọmọ mi ṣe nǹkan tí ó ti ẹni jọ wọ́n bẹ́ mi àtàwọn ọmọ mi ṣe máa jẹun àwọn ọmọ ọkọ mi bá mi wá bá ṣe máa jẹun wà á gbogbo wa pátápátá tá bá ti wá jẹun tán ó lè padà wá kó wọ́n máa ṣe gbogbo ètò ìṣe aṣùnú alákòóbá ṣáà dání lóògùn ètè ìdáná tí máa jẹun fún mi jọ aṣùnú. Fúnkẹ́ aláìlé yìí ò lè ṣe kò lè ṣe. Fẹ́mi please now. Fẹ́mi má ṣe báyìí náà Fẹ́mi. Ó ti tó kí n tẹ̀lé lọ sọ́dọ̀ babaláwo ló fẹ́ mo ti bọ́ máa lọ ṣó ti tán ṣínú ẹ̀ ti dùn máa lọ. I love you. Báyìí ó ṣe máa ń sọ pé lọ́ọ̀fù mi sì mo ti gbọ́ máa lọ wàhálà àwọn náà ti pọ̀ jù Ọlọ́run máa dá wa lóhùn wàhálà ẹ̀ ti pọ̀ jù lọ́dọ̀ babaláwo tó bá kú lọ́dọ̀ babaláwo wàhálà yín ká lọ sọ́dọ̀ àfáà tó bá yá. Lọ́bì kọ́kọ́ mọ́ a máa lo oògùn adẹ́lọ́. Àyágbà tàkàlà àyágbà toríró òkú bá kú láyé àkàlà gbòdì ọ̀run. Ọwọ́ rẹ̀ dà. Ọ̀pá ikú ní rínú eku ọ̀pá ẹja ní rínú ẹja bàdó bá gbàdó mi àdó arínú ara wọn. Kò sí àrùn kankan tí ń bẹ lára yín àmọ́ èèyàn ní ń bẹ nídìí ọ̀rọ̀ yín. Èèyàn ló ń ṣe wá ní ìjà àárọ̀ ọmọ bí. Bẹ́ẹ̀ ni. Dádì ẹjọ́ ìṣàánú wa ẹ jẹ́ ká mọ ẹni náà. Nǹkan náà rú èmi náà lójú ń bẹ̀ o àìlákìyèsí yín ni ẹni tí mò ń wò yìí ó lè ṣe èèyàn ó sì lè ṣe àwọn nǹkan tẹ́ ń lò nù ilé bóyá bíi tẹmísàn tàbí fáànù tàbí kíní alágbèéká yín àmọ́ nǹkan ọ̀hún àgbègbè yín ló wà ó wá ṣeéṣe kó jẹ́ wípé ká bá mú un wọlé kó má máa pẹ́ kan tó máa mú un wọlé àmọ́ nǹkan ọ̀hún máa ń dúró tí ò ní ṣiṣẹ́ fún ìṣẹ́jú 5
màá dúró fún 5 minutes. Bàbá ẹ jọ̀ọ́ help wọlé lè ṣe fún wa tí ó jẹ́ pé easily a máa dá nǹkan yẹn. ẹni tí wọ́n gbé ṣé kì í ṣe ẹbí jẹnẹrétọ̀ wa ṣé mo pé tó bá ti fún wa tí àní náà kà tí lo pẹ́ẹ́pẹ́ kó tó ṣiṣẹ́. babes ìyẹn normal now. Microwave yẹn kọ́. Bàbá èmi gẹ́gẹ́ bí ọkùnrin mi mọ̀ bóyá ẹ lè help mi kẹ́ bá mi ṣe nǹkan kan ṣe ojú sódà easily tèmi báyìí máa tètè dànù. ọ̀rọ̀ à ń ṣẹ́jú kọ́ a gbọ́dọ̀ tún máa ṣẹ́jú fún wọ̀nyí àkíyèsí tẹ́ẹ̀nì ńlẹ́ padà rè ní èrè ṣàkíyèsí gbogbo ohun tí bá ń ṣiṣẹ́ nù lé yín àti gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń sábà wá lé yín bó ṣèyàn lọ bá dákú nù lé yín ẹ wo aago fún un ó bá ilé pèsèjú 5 kó tún tó tají ẹ máa wọ̀ bọ̀ bó sì ṣe àwọn nǹkan nù ilé náà ni lọ́ba ìdúró tí ò ṣiṣẹ́ fún ìṣẹ́jú 5 ẹ máa mú nǹkan náà bọ̀. ẹ ṣe sọ. àbádì mi ilé ta wá yìí ò yé mi o kí ló ṣẹlẹ̀ ilé ta wá yìí ta ló ní ta ló lọ ọmọ yẹn nígbà tó débẹ̀ yẹn kí ló rí. àmì nǹkan tẹ̀mí rí bẹ́ẹ̀ bígbà tó yẹ pé wọ́n ló lọ́mọ yẹn tó ọmọ yẹn sọ dádì òun ló jẹ́ kí wọ́n inquisitive kí n máa bí ẹ́ èmi mo ní ọmọ ìyàwó mi dẹ̀ nìyẹn èmi ni wọ́n pè ní bàbá ọlọ́mọ mẹ́ta oníyàwó méjì. nígbà tí adédàdúró ọmọ èmi àti ìyàwó mi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí advice lọ fẹ́yàwó mi jáde sọ̀rọ̀ ara ẹ̀ ìwọ náà jáde síta àbí ìwọ ló ṣe kíní nǹkan kan. mo gba àmọ̀ràn àwọn èèyàn èmi náà fẹsẹ̀ síta. àwọn nǹkan tí ò yí ẹ mo fẹ́ kó yí ẹ lẹ́nu. jíjáde tí mo jáde síta tí mo wá obìnrin mi lọ kò ju oṣù méjì tíyàwó ìta lóyún níyàwó mi ti lé lóyún. oh so níyàwó mi tó bímọ fún ẹ ń ta. and just 2 months ó túmọ̀ sí wípé ká ipò ní sùúrù ni ìyàwó ẹ lé ò bá lóyún ò bá máa ní ìdílé rárá oníkálukú bímọ ṣùgbọ́n ọmọ tí wọ́n wá bí kalẹ̀ yìí mi ò wá ní ayọ̀ ilé mi tó ti ní ayọ̀ tẹ́lẹ̀ kó wá sí ayọ̀ kankan mọ́ ọkàn mi wá di ọkàn tó pín sí yẹlẹyẹlẹ ó di pé mò ń fà kan eléyà pọ̀ lórí burúkú eléyà pọ̀ lòṣì eléyà pè gbá mo wá dẹni tó fún lórúkọ oríṣiríṣi tí ìyá àti bàbá ò sọ mi. Yẹmi wọ́n fẹ́ kó lọ mọ̀ dájúdájú bẹ́yìn oníṣòro lọ́lọ́run wa kò sí nǹkan tọ́lọ́run lè ṣe nǹkan tó kù kò tóbi tó ti ń bọ̀ so wọ́n fẹ́ kó lọ ní sùúrù. Sorry. Hello there. Hello, ọkọ mi. Ah. Your mom is here. Wọ́n dúró díẹ̀ wọ́n dẹ̀ bẹ̀ má àlejò kan wá. Mọ́mì àlejò báwo? Èmi ò mẹ́ni tó bẹ̀ mú wa o tó bá ti dé wà máa rí wọn. Bó ló ti dé? Ok, mo ń bọ̀. Èmi náà jìnnà sílé. Mo ń bọ̀. Yeah, mi jìnnà sílé rárá. All right, no problem. Wà máa rí wọn. Mo ti get message. O ṣé. Thank you very much. Jẹ́ kí n tètè máa lọ bá orí mi wálé. Bá mi kíyà kó rẹ̀ kí màmá fún mi. Wo èwo ni tiẹ̀ náà èwo ni tiẹ̀ gan-an tó ń bẹ̀rẹ̀ lẹ́nu sẹ́mi náà lè tún èpè ni jẹ́kẹ́ mi ó pè kí n ṣàlàyé fún wọn ti bọ́ má lè dò wá mo mú wá náà ẹgbà mi o fóònù yọ ó ti kú ó sì ṣiṣẹ́ atódé àyàn báwo bóyá bátìrì rẹ ni bóyá bátìrì rẹ bóyá bátìrì rẹ ni wèrè wo la ń ṣe wèrè wo ló ń ṣe lásìkò yìí wèrè wo ló ń ṣe lásìkò yìí yọkùn àwọn ọkùnrin ó ṣiṣẹ́ ó ti tàn Ó tàn. Ní 4 minutes 48 seconds mọ́mì. níwọ̀n ṣé nǹkan ọmọ ṣe ọ́ kí
ni títàn rẹ̀ èwo ni 40 seconds tiẹ̀ nù pé gbogbo mú fóònù lọ fóònù mi tàn. èwo ni 25 seconds ọba mi náà ti máa fẹ́ ṣe ẹ̀lú ọkọ mi. ọ̀rọ̀ àlùbà níta mo ti wà lé o. mo ti wà lé. ọmọ mi mo ti wà lẹ́ máa wẹ̀ sí kẹ́rẹ́dì. oúnjẹ ìjọba mi ọmọ ọlá ní bàbá mi káàbù. kí ló ṣẹlẹ̀? èmi ọ̀bẹ ní ọ̀nà ń di lórí o. ẹ bọ̀ kí lẹ ṣe fún. nílò wọn là ń di lórí ni ibo owó àkẹlẹ mi oṣù rí ni lọ́ọ̀ mi mo fi rí gbà ní. èmi ọ̀bẹ ní ọ̀nà mi ló tó fẹ́ lọ́pàá tẹ́sán ààyè ọkọ mi káàbò de tó bí a fẹ́ gbèdì sí olùsí wò bẹ́ẹ̀. ó ní o torí nǹkan pupa lọ máa fẹ́ pupa náà mọ̀ bọ́ gbé wáyé ọmọ ni ọyá gbé pọtifólíò ọwọ́ rẹ lẹ̀ ǹdẹ́ gbé pọtifólíò ọwọ́ rẹ lẹ̀ bọ́ síwájú ẹ̀ ọyá sẹ́sì ọmọ ọlọ́run tó bá yín pọ̀ gbèrè sí tí wọ́n ní kí ni yorùbá mi ta ẹ gbà mí mama ẹ gbà mí ọmọ ìmá mi kí ló dé dídé bò kí lè mú ọmọ ìwà fún mi fún ẹ ṣe máa mú òbí wá bá mi lé nínú ilé tíyàwó mi wà ẹ disrespect ẹ nìyẹn náà. níbo lé rẹ̀ mo dé bo lé rẹ̀ níbo lé rẹ̀ ó ní o irú tó ọmọ fẹ́ náà ni orí ẹ̀ èyí tí máa gbé lédi tó fẹ́ ní ojú rẹ̀ sì ni ọmọ nígbà wọn wà á yẹ̀ wò 32 lọmọ tọmọ yìí ọkọ bí. yóò dà lè fún àníwọ̀ ọ̀rọ̀ wọ́ láàbà máa kó nígbà wọn tó wádìí àṣẹ bàbá gidi ló bí ọmọ yìí lábàárẹ̀ lé wọn nígbà wọn rẹ̀ lé wọn tí mo ní bàbá rẹ̀ mo ní báà mi ẹ̀yìn rẹ̀ mo ní tó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ajẹ́pẹ́ mi bọ́ fẹ́ gbòbí sí obì wù ń bẹ̀ gbòmí kó kẹ́ mọ́ra. sọmọdé ọkọ̀ di bákan lára tiẹ̀ ìbí wọn lọ mọ ẹ tẹ yóò bákan lára rẹ̀ ṣé wọ́n yẹ wọ́n fún mi o tí fojú bá fẹ́ fojú gbé dà ṣé ẹ gbà mí ọmọ mi wàhálà kú ọmọ mi mo ti mú bójú ẹ ti rí ọmọ mi ó ti da ọmọ bíléèdì ọmọ mi rú ẹnu kan ìṣó dọ́kọ̀ àlọ́ ibi ká dọ́kọ̀ àlọ́ nǹkan bá fẹ́ ṣe mo fẹ́ rí àlọ́. You can't be serious. Kí ni tí wọ́n tó ń sọ yẹn? Oh, nǹkan tó ń sọ fún mi sì ni pé ìyá tèmi ló ń ṣe wá ní ìjẹ́ ká lọ́mọ bí àná. Look, me I have not said anything. I have not said so. Ojo gàtẹ́ kò jọ gàtẹ́, ó fẹsẹ̀ méjì jọra wọn. Fúnkẹ́ kí ni nǹkan tó ń sọ tó ń dùn lẹ́nu náà? Yẹmi jọ kí ni reason tí mo ní láti parọ́ mọ́mọ́ mi ẹ̀? Reason pọ̀. Ó pọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé torí pé mọ́ mi pressurize mi pé kí n fẹ́yàwó mi àbí kí n fún obìnrin mi lóyún kó wá hun irọ́ kó lè dídàlẹ̀ láàrin mi àti wọn sí mi. You can do it. Obìnrin ní ètè obìnrin dàpọ̀. Èmi. And you are not an exception. Let me tell you something. Bàbá ní pé 5 minutes kọ́ ló máa fi kú. Ibi báyìí ni mo wà ní living room nígbà tí fóònù mọ́mí ẹ̀ kú. Ó kú yányányán ni tọ́tù yọ̀ pàtó ó kú ni. At what time? 4 minutes 48 seconds. Just hear yourself speak. 4 minutes 48 seconds. Ṣé 5 minutes nìyẹn? Look, what are you trying to tell me? Tẹ́pá lọ sí call center business and afẹ́fẹ́ lọ make call. Tó bá make call 1 minute and some few seconds. Wọ́n kà fún ẹni 2 minutes. Hey, scenario yẹn yàtọ̀. This is spiritual. Tó bá sọ̀rọ̀ spiritual, ọmọ wa precise ni, exact time ni. Tell your mom to come with her phone. Kàdé sọ́dọ̀ bàbá kọ́ wá prove àwọn ipa àwọn wà innocent. Kí mọ́mí mi lọ sílé babaláwo. Èló, wàá mú mọ́mí ẹ̀ wá ni. Kó mú fóònù wá ṣe kókò wá wẹra wọn mọ́ ni. Báwo ní kankan ṣe nínú ọ̀rọ̀ wa? Ìjọ torí Ọlọ́run tí fóònù yẹn bá ti sọnù àbí ó ti bàjẹ́ ńkọ́. Fóònù wọn ṣe máa bàjẹ́. Kí ló dé? Ṣé mọ́mí ẹ ní igbá tó fi ń wò wá ní tó fi ń mọ́nítọ̀ wá? Àbí wọ́n ní mírọ̀? Ìyá tèmi. Àbí mọ́mí ẹ ní omi tó ń wò wá tó ń mọ́nítọ̀ wá nínú ẹ̀? Ìyá tèmi ní igbá, wọ́n ní omi, wọ́n ní mírọ̀. Fóònù ṣe máa bàjẹ́. Báwo ni fóònù ṣe máa sọ? Báwo ni fóònù ṣe máa sọ? Ẹ pè mọ́mí sà. Ẹ pè mọ́mí kan mú fún wọn dá. Ẹ pè mọ́mí. Can you just get off my way? Sorry. Now. Okay, ẹ pè mọ́mí. I just want to call your mom. She brings me. I've never accused anybody. I've never accused anybody of anything. Okay. I've not said your mom is anything. I've not said anything, no. Momento ń ṣe mí o. Mo ti bẹni tó ń ṣe mí o. Èmi ti bẹni tó ń ṣe mí o. 4 minutes 48 seconds. Mo ti bẹni tó ń ṣe mí. Olúwa ṣeun. Ọlọ́run ṣe o. Call one connect. Yẹ́nì ẹ̀wẹ̀dẹ́ ẹ̀kọ́ tí wọ́n lè ṣe yìí báyìí kọ́ àwọn òṣèré connect. Why today wọ́n ayé mi lélẹ́yìí o, this is my life and your life mi láti mọ́ni ṣe ṣe o. Ó gbogbo ká ṣe sí táwọn tí mo pé
mọ́mì lọ́wọ́ nínú nǹkan tó ń ṣẹlẹ̀. kí ló mọ̀ yẹn. èmi àti ìjọba mọ́mì ni tó bá pàtẹ́ jáde ni mọ́mì àti ìjọba 24 hours before the time. Why today? kí ló ń ṣe now? Fúnkẹ́ kí ló ń ṣe? Why are you talking like this? Ìyá mi lára sọ̀rọ̀ yìí now. I know I'm talking about your mom, my dear. But I'm talking about my situation, my circumstance, my life. Our life. This now. Hey, so but take me back to menopause. Abi. Mọ́mí ẹ ra wọn. Mọ́mí ẹ ká wọn. Ẹ bàlẹ́ wọn. Yes ma. ariwo ẹ̀ mú pé fatafata láti tà kí ló dé. Kò sí máa. bàbá mi ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́ mọ́mí. ọjọ́ mẹ́ta wà mí ọkọ̀ jàre. Mọ́mí ẹ sọ fún wa pé ń bọ̀. èmi ọ̀kan ni wọ́n bá ń ṣeré lẹ́ni ni o mo fi ṣe surprise ni mo dẹ̀ ṣe wá ń wojú ilẹ̀ yóò dàbí pé. A fẹ́ jáde. ẹ ń jáde ẹ̀yin náà mo wá bá ṣeré ibi ẹ bá dẹ̀ ló bá jẹ́bi tí mo lè tẹ̀lé yín kájọ lọ. Ẹ kò sí problem, a lè jọ máa lọ. À ń torí mọ́mì tiẹ̀ náà ni. àwọn mọ́mì náà ń bọ̀. Bẹ́ẹ̀ni. ó dá ń gbà yẹn ilé pé nìyẹn. Ẹ ló mọ́mí ibo lẹ wá. Ẹ má pẹ́ gbogbo àti ń dúró dè yín. À ń dúró dè yín. She's almost here. She's almost here. Okay. Let's go now. Let's get in the car then we'll Wọlé, wọlé. Mọ́mí àwọn wọlé sẹ́yìn. mọ́mì ìyá mi ẹ kú dán mẹ́ta ẹ kú ìtọ́jú mi o gbogbo ilé ńkọ́. Mọ́mí ẹ pẹ̀lẹ́ mà. ó jẹ́ ìyọ̀pọ̀. Ẹ káàbọ̀ mà mí mà. Yes ma. ẹ já wọlé bolẹ̀. Ẹ wọ́n mọ́tò ká jáde. nínú mọ́tò. Ẹ bá jókòó tọmọ yín mọ́mí. gbọ́dọ̀ láyé iwájú èwo tèmi láti bẹ́. báyìí ẹ wọlé báyìí. Fúnkẹ́ kí ló díẹ̀ ní àwọn? Ó ṣe jẹ́ lábòsí báyìí. Má tọwọ́ bọ̀ mí lẹ́nu o. Tó bá tọwọ́ bọ̀ mí lẹ́nu bá díẹ̀ jẹ́. Torí mo rí bó ṣe kí wọ́n sì mo dẹ̀ mọ nǹkan tá à ń bá bọ̀. Má tọwọ́ bọ̀ mí lẹ́nu o. Ẹ wọlé ti yín mọ́ mi. wọlé iwájú ìwọlọ láàyè rẹ àwọn olóògbé ayé ìyá mi ẹ̀yẹ sílẹ̀kùn ìwọlé sẹ́yìn ní àná. ẹ bá béèrè nǹkan kan mọ́ wọ́n tó ní àwọn nínú ọkọ̀ bí ẹ bá fẹ́ lẹ máa kó a lọ. Bẹ́ẹ̀ni mà. Ẹ jẹ́ kó mà. wọ́n ṣe bí àbá ti darí ẹ̀sùn ń bẹ̀. ó níbi kan yóò tá a gbé sí ó ṣókun lójú wa ṣùgbọ́n kedere máa ní lójú Ọlọ́run. Ọ̀rọ̀ mi ti níyànjú o. Má bẹ́ẹ̀ máa wo tí ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọkàn yín rárá o. Ẹ kàn máa wọ wá bí fíìmù ni o. èmi rò pé ní àjọ láti gbà. Wọ́n bí ẹ fọkàn yín balẹ̀. Ẹ fọkàn yín balẹ̀. Ibi tọ́rọ̀ wọn máa ti yanjú ni gbogbo wa wà ní mọ́mí. Ẹ ọ̀rọ̀ á yín nù. Bẹ́ẹ̀ni. Ẹ dáàdì. ẹ kú kalẹ̀ ẹ pẹ̀lẹ́. Ẹ kú ọ̀rọ̀ wa sàn. Ẹ kú àgbà ní wa sàn. Wọ́n gbà. Mọ́mí tèmi lélẹ̀, ìyá ìyàwó mi ni. Bẹ́ẹ̀ni sà, dáàdì, mọ́mì tá a mú wá, àwọn ni. okùn ló fi bọ̀ lọ́rùn dé àbọ̀ gbọ́ bí ṣe ń sọ̀rọ̀. Ẹ wo ẹ ṣe sùúrù. ẹ̀ẹ́dùn kí la wá ṣe ń bí gan. Mọ́mì, ìyẹn ṣáà máa wò ní ti yín. Àṣírí àwọn kan á tún bí lẹ́nìí. Pátápátá á fọ́ pátápátá ń bíbá ilé ni. Ẹ wo àwọn èèyàn kan bíbá wọn ò ní lè fẹsẹ̀ ara wọn rìn padà sílé wọn. Ẹ máa wo ní ti yín o, kò ìkan yín o, ẹ ṣáà máa wo ní ti yín. Fúnkẹ́ quiet jọ quiet kí ló ṣe gan? Kí ni nǹkan tó ń ṣe? Mọ́mí ẹ máa ẹyin fọkàn yín balẹ̀ o, ẹ fọkàn yín balẹ̀. Ẹ sọ̀rọ̀. Ẹ̀yin yóò yé wa. Ẹ̀yin ni ìyá arábìnrin. èmi ni ìyá ìyàwó lèmi. Ìyá kí ló máa ń ṣe fún yín? Dádì, ó rẹ̀ pé ẹ̀ ń get it wrong o, ẹ ti mix wọn up. Mọ́mì tọ́jú kò síwájú mi yìí, àwọn ni ìyá ọkọ mi, àwọn gangan la mú wá. Ṣé rí mọ́mì tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn, àwọn ni ìyá tó bí èmi. Mọ́mì, ẹ mọ̀ kó tó máa ṣe, ó rẹ̀ pé dádì ti mix yín up. Ẹ jọ máa dìde, ẹ jókòó sí ibi tí mọ́mì mi jókòó sí, kí mọ́mì mi wá jókòó síwájú mi, kí dádì lè máa rántí pé ìyá tèmi rèé. Ká mọ́mì mi jókòó sí ibi tèmi. orí kankan tó lè fi páàkì You are very stupid. kó o gbé lérí ìyá ẹ páàkì mi kó o gbé lérí ìyá rẹ. Ẹ dákun ṣé ẹ jẹ́ ká rojú tu ọ̀rọ̀ yìí àbí ẹ lè yanjú rẹ̀ lé ọ̀dọ̀ yìí. Ẹ̀yin gangan ni ẹ̀yin mọ̀ ń bá wí. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ìyá ìyàwó gangan ni kí ló ṣe fún yín? Tẹ́ ẹ fi jẹ́ ọ̀rọ̀ ọmọ bí?
ẹ̀yin mọ̀ ń bá wì ẹ wojú mi kẹ́ ẹ sọ pé ọmọ pa. ìyá ẹ̀ ní ìjà ara ọmọ bí ìyá ẹ̀ ló ṣe wá. ìyá ni ìyá mi my mother. mọ́mì ẹ má wọlé o ẹ jọ̀ọ́ mà kí lẹ gbé sínú ilé mi tó ń dákú every 5 minutes. ẹ sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ sọ gbé náà pamọ́ ni. Wá Fúnkẹ́. Aago silver tí mo gbé fún yín nígbà wedding. Inú ẹ̀ ní gbogbo ẹ̀ parí sí. No wonder tí má ti pè é pàgò yẹn dákú pé mo fẹ́ lọ change battery ẹ má nínú pé special aago ní ibi tẹ́tí rà nìkan lẹ́lẹ̀ ti tún ṣe pé kí n má fọwọ́ kàn kí n má ṣe kankan sí bẹ́ẹ̀ bá mi mú lọ. ọ̀ya òbẹ̀já lọ ilé yá wo àtìyá ẹ̀jọ̀ máa rán ṣórí ọmọ tó fẹ́ dúkà sí tù fún mi yẹn á wọlé lẹ́yìn. ilé yá mo ní kọ́ ọba mi jẹ bó ti lójú tu ọ̀rọ̀ ó rí ìjọba yìí ó ní ẹwẹ́ o ó fọkùn sí mi lọ́rùn wá. mo ti yá ẹ. mọ́mí ẹ̀ dòdò ọmọ tẹ mú wá fún mi kọ́. ọmọ ilé. ìyẹn náà máa wá lọ. ìyá wọn náà mú ìyá rẹ mú ọkọ rẹ ti mú ìyá rẹ tó ọ sì mú ìyá rẹ wọn náà ẹ lè yanjú ẹnu léèrè bí ẹ léèrè dáadáa mú ọtí ní sílífà ni àwọn fi yanjú ọ̀rọ̀ rẹ. ọ̀rẹ́ lẹ́yìn gbogbo yẹn ńkọ́ kí ló wá ń ṣẹlẹ̀. kí ni ìtumọ̀ yẹn kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà. ó gbọ́ nǹkan tí mo ní ó ṣẹlẹ̀ ni wọ́n ti gbé mi gún ìyá mi ìyá tó bí mi sáyé mo ti bú wọn mo sọ̀rọ̀ burúkú sí wọn mo bú wọn dànù ẹlẹ́dàá wọn tó bá ní kó ń fìyà jẹ mi bóyá ni mo lè bọ́ bẹ́ẹ̀ àwọn ìran òṣì àwọn fámìlì àdáradá tó sọ mí dọ̀tá ìyá mi wàá sọ pé kí n take it easy fún kí ni. Yẹmi ṣebí ìyá ẹ ni yá ṣebí mọ́mì ni tí wọ́n bá gbé bóyá tó bá màmá jà tó ṣe gbẹ ṣebí wàá bẹ̀ wọ́n mọ́mì àdẹ̀ gbọ́ Yẹmi ní sùúrù náà kò sí nǹkan tá a fẹ́ ṣe sí gbogbo tó wà lẹ́yìn pé kò yí pé sùúrù ó láti ṣe sùúrù ni kò sí nǹkan tọ́lọ́run fẹ́ ṣe ọlọ́run ti tó tú àṣírí pé báyìí ní nǹkan yìí ṣe ókè láti bí 9 years yẹn tó ti fọmọ yìí àtúntò pé wá bímọ yẹn fún ẹ bóyá ó jẹ́ ss ni àbí yóò lọ jẹ́ abirùn àbí yóò jẹ́ ọmọ kan tó bí tó bẹ̀ sí ní kú kí ló wá fẹ́ ṣe. dàdí mi ò lè bí àrùndì mi ò lè bí àbíkú mi ò dẹ̀ lè bí ss kò possible nígbà tí mo ṣe pé mo kàwé ṣé mo mọ jẹ́nẹ́tà bí mo mọ jẹ́nẹ́tà bí ìyàwó mi ni fi gbogbo yẹn lẹ̀ wọ́n ṣẹ̀ nìyẹn mi ìdẹ̀fẹ́ ni wọ́n sàkánì wọn period. jọ mo fẹ́ bẹ̀rẹ̀ mo fi ọ̀nà lọ́rùn bẹ̀rẹ̀. mo fẹ́ tó wà láàrin yín wọ́n yọ ìgbà tẹ́tí jọ gbé owó bẹ́ẹ̀ ṣe mọ̀ wọn ara yín ṣé ó fẹ́ wá dàbí kóbìnrin yẹn wá fi ẹlẹ́ kó lọ fẹ́ lómi tó bá lọ fẹ́ lómi tó bímọ ń bẹ̀ kí wá ní èrè tiẹ̀ wàá ṣe wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ Yẹmi jọ mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run fi Ọlọ́run bẹ̀ ẹ́ ní sùúrù kọ́rọ̀ ìyànjú wá wọ́n sí ṣe kò dìde kó padà lọ sọ́dọ̀ bàbá kí ló fà á tí màmá yìí fi ṣe nǹkan yìí bàbá kí ni solution ṣọ́dọ̀ wà ṣé àwọn àǹfààní ṣe wà ṣáà ilé rí nǹkan ṣe sí fine tó bá rí nǹkan ṣe sí ìyàwó àbímọ fún ẹ tí ò bá ti wá rí nǹkan ṣe sí bàbá bá ní kò sọ́nà ń bẹ̀ orí yẹn lè máa wá jókòó nǹkan tó bá wọn ẹni kò ṣe ṣùgbọ́n jẹ́ àlọ́ rí bàbá ṣùgbọ́n. ṣebí n tó yẹ kí ìwọ ò béèrè nù tó wá ń bínú lọ wà tìyá rẹ bẹ́ẹ̀ kẹ̀ ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ tàbí amọ̀ làwọn náà ṣe ńgbẹ yẹn lọ tán ó ní àlàyé tí wọ́n ṣe fún mi ìyá ẹ̀yin náà fẹnu ara yín ṣàlàyé fọmọ yín. ọkọ mi Adéfúnkẹ́ mi
má bínú sí mi torí Ọlọ́run ọkọ mi. Ààbò tiẹ̀ náà ni mò ń wà torí nídìílé wa a kì í pèrán mẹ́ta bóyá jẹ́ èmi ìwọ ọmọ tí wọ́n bá bí ó dìran kẹta tí òun rẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹnìkan nínú wa ó gbọ́dọ̀ fàyè sílẹ̀ àdéhùn mi ni tó máa jẹ́ tó bá tiẹ̀ jẹ́ pé ó máa jẹ́ pé mi ni tó bá lé mi kí ló dé èèyàn ráyé gbé fọmọ náà ni máa bá tèmi lọ ṣùgbọ́n àlè sẹ́ni tó máa jẹ́ lè jẹ́ wọlé jọmọ ní ìdẹ́fẹ́ fojú sunkún ní gbogbo nǹkan tí mo ṣe ọkọ mi mo ṣe wá wò pé tí n bá dàgbà tí mo dògbó màá lè tú ẹ lẹ̀ èmi á máa bá tèmi lọ wà lè dọ́lọ́mọ láyé. Mọ́mí ẹ gbogbo nǹkan tẹ̀ ń sọ ìkò yé mi à ń pèrò mẹ́ta à ń ṣe kinní kan ẹ̀rọ ilé ayé gbé ẹni tẹ́ bá ṣe ní kẹ́kẹ́ mi mọ̀ kẹ́lẹ̀ yẹ kí dáàdi mọ̀ ká lè tẹ lọ́bẹ̀ wọn kí gbogbo nǹkan tí ẹ̀ ń tíra láti cover yìí kó tún sí gbangba ká ṣe nǹkan tá a bá máa ṣe o. mi ò ṣe ẹyin ọkọ mi ò ṣe ẹyin mi náà mọ bí mo ṣe gbọ́ nù tán nìyẹn. wọn ò mọ̀ ṣùgbọ́n èmi mọ̀ torí ń gbà mo béèrè wò lọ́wọ́ àwọn tó láyé wọ́n jẹ́ kí n mọ̀ pé ń tọ́ ṣẹlẹ̀ ni. kábíyèsí adékọ́lórí ṣe máa tẹ̀lẹ́sẹ̀ ṣe àwọn alálẹ̀ yẹn ti gbà fún yín á dẹ̀ máa gbà fún yín lónìí. torí wípé ìdílé yín yóò mọ ìjọba lọ títí ni. bẹ́ẹ̀ ni ẹnu òfò kì í jó yànmùyànmù káwọn alálẹ̀ tó gbà wá náà ṣiṣẹ́ débẹ̀ lọ́dọ̀ wọn ni a ṣiṣẹ́ débẹ̀ wọ́n sì gbà fún wa ìpèsè gbogbo èso tá a bá máa pọ̀ lẹ̀ báyìí kó máa jẹ́ lákọlògìdán bíi tiẹ̀ àdẹ̀tú ti bá ṣe èdè bíi pé àwọn tẹ rí tó jésù àtẹ tó jákọ yẹn náà ògìdán làwọn náà máa bí jọ láṣẹ lédùà. kábíyèsí ẹ jẹ́ á ṣe sùúrù ṣé gbọ́n táwọn sọ ọ́ lẹ̀ yìí kó mọ̀ lọ dá wàhálà lẹ́ńdò bá yá tí ó di fáwọn ọmọ rẹ pé èmi lọ́ba kàn òun lọ́ba kàn tí ó yà di fàǹfà tí ó di gbọ́n mi sí omi ò tó. olóyè ọ̀tún o tún rí yẹn náà sọ ṣùgbọ́n jẹ́ kí n ṣàlàyé fi kíkún fún ẹ lórí ẹ̀ ṣòro ní kálukú pẹ̀lú dìpátímẹ́ǹtì tiẹ̀ torí irú tó sọ yìí ní ìdílé àwọn afọbajẹ́ ṣe wà and responsibilities wọn ni pé kó fi egun ìtòlù tó bó ṣe tó àti bó ṣe yẹ Ifá náà dẹ̀ tún wà ń bẹ̀ and èmi personally I made it a criteria for them gbogbo ọmọ ní pátá ni wọ́n ti mọ̀ pé àwọn láti kàwé kan yanrantí tó o bá kàwé ò lè jọba lẹ́yìn mi criteria ní báwọn tó ti bá wọn dìde látàbẹ̀lé nìyẹn ká tó ṣe àsọ pé ti gbogbo àwọn department tó kù yẹn kò sí ṣòro rárá ayé ti lajú. àmọ́ ẹ̀ ń gbàgbọ́ ọ̀rọ̀ Ifá. dandan nìyẹn. kábíyèsí o olórí yìí ò ní dìrù. àṣẹ. ṣe rí tààrọ̀ àwọn ọmọ wẹ́wẹ́ ìlú yìí ẹ ṣe ìgbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan èyí tó ṣe kókó ni àwa ọlọ́jà àwọn ìyá ọlọ́jà àgbàgbàlú à ń wo ọwọ́ yín fún ìrànlọ́wọ́ yín la nídìí. ṣé rí tó bá ti yégun wọn ó ti yọ rẹ̀ tèmi náà àti pé pàápàá igi kan ò kí ń dágbó ṣe yóò sẹ́ni àná kò lè sẹ́ni ìní. ọlá ẹlẹ́dùnwà ọlá ọkùnrin mi ọlá ẹ̀yìn tẹ̀jókòó yìí náà ni ẹ ṣáàjẹ́ ká túbọ̀ jọ ká jọ gbárùkù tì í ìjọsìn mi náà lè dá ṣe láìsí ti yín bẹ̀ kẹlẹ́rù àtúbọ̀ fi ràn wá lọ́wọ́. àgbà fún wa ṣe àgbà fún wa ṣe. Ọ̀túnba. ṣe rí ohun tí mo wá sọ fún yín gbọ̀ngàn ni pé ṣé bá ṣe máa bá lọ rèé. ṣé mo pé ìdílé ọba tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí ṣe àpá àlọ́ yẹ ká jẹ lẹ́yìn wọn ọ̀rọ̀ ti wá ń dàbí ẹni pé ń rú mi lójú báyìí. ọmọba wọ́n jẹ́ ń tọ̀ ọ́ ọba ló kàn yín láéláé. kábíyèsí ààrẹ mẹ́fà lóní. àwọn mẹ́fà náà àwọn náà máa bímọ. nígbà ló bá fẹ́ kàn yín kò lè kàn yín láéláé. kò lè kàn wá láéláé. ọ̀rí ọ̀tún tí mo jẹ yìí mi ò dúró bá tèmi tí mo pé tí mo bá kù tí mo gbéṣẹ̀ wọn mi ò tún gbọ̀ tún mo àjókòó ara mi jẹ́ ó jẹ́ nù. táwọn ọmọ ọba mẹ́fà bá kú ńkọ́. ọmọ ọkọ òlu òsàdájì ọkọ àfin ẹbùrà tí ń jẹ látọ pa ọba tó bá lórí ohun gbogbo kábíyèsí
ẹni tó ń tì lóyún tó lọ ń tara wájú òṣù kẹ̀kẹ́ náà sì wá sí àkùrọ̀ olóko jágbó bí ẹsẹ̀ tó náà jágbó omi kó. ó ti yé mi. wọ́n á lọ fẹ́ pọ̀ bọ́ba ó fi lè yọ orí adé. irú lẹ́fí yọ òòṣà. bẹ́ẹ̀ ni o. máa pọ̀ ọmọ ọba mẹ́fẹ̀ẹ̀fà bẹ́ẹ̀ ni kí ẹnu orin bá yá sọ pé òun ṣe fórófóró tó bá lọ ṣe fóró pẹ́rẹ́ tó lọ jábọ́ tẹ́ lọ sọ pé èmi ni mo pa àwọn ọmọ ọba èèlè ṣèbí kí gbogbo àwọn ọ̀ràn náà dẹ̀ tẹ̀lé ni ṣèbọ́ ọmọ ní fẹ́ jọ̀ tó. mi sí mbẹ́ o ọ̀rọ̀ jákujàku ọba ọmọ ọba náà ní járí sùn. ọba lọ́la ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo bí àwọn èèyàn ṣe ń pè mí ní apààyàn yẹn apààyàn kọ́ ni mí o mi ń ṣàpààyàn o òrùka tí èmi dẹ̀ ń lò bàbá kan báyìí mo ṣe láàánú ó wá ní kó fi òrùka yẹn ta mí lọ́rẹ padà pé adúrúure tí mo lè ṣeun èmi ò mọ̀ pé òrùka yẹn máa pààyàn bẹ́ẹ̀ tọmọ kékeré tó ṣèṣì kú lọ́jọ́ sí wọ́n ní kí n test òrùka ni o òrùka yẹn wá dé púpọ̀ mọ́ o kì í ṣe pápáyàn ní mi o má jẹ́ lọ dé òrùka yẹn padà kí n sọnù má ṣe kàn méjì. ẹ wo ṣòrí orí ńlá ni bàbá yẹn ṣe wò mí ó ṣàmù mo ṣe jẹ́ nílùú yìí ọmọọba ni mí kí ni ó wà lù yìí tí mo fẹ́ lọ́wọ́ tó tọ́ mi ò tó ṣé towó mi àbí ti kẹ́ni tó bá jẹ́ babaláwo tó ní oògùn tí wọ́n lè fi pààyàn mo ní ẹni káwọ́ ṣùgbọ́n mo rí i pé irú ìwọ ọmọ kékeré yìí wọn ò ní fura sí ẹ ṣé o wá rí mo fẹ́ kó mọ kinní kan tó o bá lè ṣiṣẹ́ ẹ̀ fún mi gẹ́gẹ́ bí ọmọọba màá wá pín ogún bàbá mi sí méjì ọgbọọgba màá kó kàn fún ẹ. ẹ máa pín ogún bàbá yín sí méjì ìyẹn ọba. ìyẹn ẹnìkan kọ́ o màá tún wá ṣe ìwé ìdánilójú màá tún fi gbà nídìí kó bá yé mọ̀ yóò tọ́ ni mo mẹ́sàn kó fún ẹ. talẹ́ntẹ́ fẹ́ pàmbólẹ̀ ní ẹ wà iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní ẹ sá. ọmọọba ni. ọba lúwo. ọba adérọ́pọ̀ ọba lúwa yìí náà ni. ọba ìlú ń ta wáyé. kí wọ́n ń ṣe ọmọọba kan o àwọn ọmọọba mẹ́fẹ̀ẹ̀fà náà tí o mo ṣe ìlérí kan fún ẹ mo ní wípé màá pín ogún bàbá tèmi sí méjì ọgbọọgba yíwá ní pé ogún yẹn sí méjì nìkan o màá tún wá kọ ìwé tí màá fi gbà nídìí kó bá lè dá ọ lójú. èèyàn pípa ó tún á jọ ọmọọba mẹ́fẹ̀ẹ̀fà. kò lè ọmọọba. a máa ṣe ara mi o rere ni ká máa ṣe ìwà ìkà ò sunwọ̀n ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ rere ni ká máa ṣe ìwà ìkà ò sunwọ̀n ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ rere ni ká máa ṣe. Ohun tá a forí ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́lá. kábíyèsí ìyálòdé kábíyèsí. à ń pè ọ̀rọ̀ yìí lóru ńlá ronú kábíyèsí ẹ̀sùn kábíyèsí o ọmọ méjì. ìyálòdé ní ìsun ó kàn jọ bẹ́ẹ̀ lójú yín ni bó dẹ̀ ṣe máa jọ lójú yín náà nìyẹn nítorí pé akọgi ò gbọdọ̀ ṣoje ni bẹ́ẹ̀ ni àti pé adìyẹ ńlá àwọ̀ ìyá rẹ̀ ni ò jẹ́ káyé rí ní ìdúró lórí ọ̀rọ̀ yìí mo ti tọ̀ àwọn alálẹ̀ lọ wọ́n dẹ̀ ti ní ká fọkàn balẹ̀ akọgun náà dúró àjọ ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀mí kò ní pẹ́ rárá táṣìírí àwọn ẹni ibi náà máa fi tú wọ́n ti jẹ́ kó yẹ pé àwọn ẹni ibi àṣebàjẹ́ òbílẹ̀ jẹ́ àárín ìlú yìí náà wà ń di ọ̀rọ̀ yìí àṣírí wọn dẹ̀ máa tú láìpẹ́ jọ. kábíyèsí kó yá tú ní o rí i pé yóò kó láàfin yóò wá máa bọ́ sọ́dọ̀ rẹ̀ olóyè á kó lọ́dọ̀ tún níjọ dọ́dọ̀ mi o mo pé ìbú pípọ̀ kábíyèsí tí mo bí agbára mo fi bí wọn. ìyálóde fọkàn ìbalẹ̀. ọkàn mi balẹ̀ mo ti fọkàn balẹ̀. kódà kò ní péjọ mẹ́ta
tẹ máa gbélé gbọ́ tẹ máa gbúrò bá ṣe wọn ṣe máa tú. olórí wa ń kọ́. ó wà nílé ibi tíṣẹ́ wà gan-an nìyẹn òun lẹ́yìn máa bá mi máa pàrọwà fún sìn tẹ́ máa ṣe wàásù fún. abiyamọ 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 kábíyèsí ìjẹ́ mi lójú sí wọn. bẹ́ẹ̀ ni ẹ ṣeun. kábíyèsí ẹ ṣeun. ọ̀tún ọba ìlú ọba náà la. bàbá o. ọba náà la. àwárí o. hankasa alika. ṣé kò sí o. ó sí kó wọ́n bá wá sí ló tẹ̀ wọ́n á bọ̀. kí ló dé ọmọọba méjì ló kú ìlú ní títì ó ti di mẹ́rin báyìí. ẹ̀ẹ́dúró ọ̀tún kí n bá gbọ́ yín dáadáa bẹ́ẹ̀ nǹkan tẹ̀ ń sọ ń sìn yí pé ọmọọba mẹ́rin ló sì kù àbó lórí burúkú lẹ́yìn tí gbogbo iṣẹ́ fún mi mo sanwó gidi fún mi ó dẹ̀ ṣèlérí fún mi pé tó bá fi máa di aago 8 àárọ̀ yìí àwọn ọmọọba mẹ́fà àtijọ́ lòún pè. hankasa alika kí ló dé owó gidi ló gbà lọ́wọ́ mi. jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ mo fẹ́ kọ́ ọwọ́ tí o àjọjì àjọmu àjọfẹ́wé onímọ̀ kí mọ̀ báyìí bora ni kí ló wáá dé sùúrù ní kò ṣe ọba ní sùúrù káwọn ọmọ ọba mẹ́fẹ̀ẹ̀fà kí wọ́n joyè kárí àjọ mélòó náà ló kù ẹlẹ́mi gígùn ni ọ́. ẹlẹ́mi gígùn lè mi. ẹ̀mí ẹ̀gùn. ẹ̀mí mi gùn. kọ́kọ́ ń gbẹ̀ mí létí gùn ni kọ́ lọ́ọ́ máa jọba lọ́rùn. tó bá wá jẹ kárí mo wà lẹ́yìn ẹ ọ ti jọba. ṣe rí ọ̀tún ọba èmi ò bẹ̀rù o mi ò bẹ̀rù o mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé mi mo pa ọmọ ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́yìn náà sọ àjọjẹ àjọmu tẹ́ bá wá sọ̀rọ̀ ayé lórúfo tẹ́ sọ pé èmi ò bẹ̀rù o ṣe bẹ́ẹ̀ ni tẹ́ bá dàgbà tẹ́ dògbò ọmọ yín máa ṣe lédè lẹ́yìn yín ọ̀tún ni ọ̀tún ti ń bọ̀ ẹ jẹ́ ń gbọ́ ta. àjọ wà ní. ẹ̀yìn àdìdáni kò gbọ́dọ̀ pẹ́rẹ́ kò sí sùn. ọmọ ọgbà mẹ́fà gbọ́dọ̀ kú àárọ̀ ní gbọ́dọ̀ dọ́là olórí burúkú lọ́wọ́ ni. ọtí jẹ́ kábíyèsí o. ẹ̀yin alálẹ̀ ìlú yóò ta ló ṣe èyí ta ló dọ́rọ̀ ilé ìwò gbogbo tẹ fọ́lẹ́ adé ló ti lọ yìí kò burú ẹni tó ṣe yìí ẹni pa gúnugún òní kájú ẹni pàkàlàmàgbò òní káṣù ẹni tó ṣe léyìí kò ní nírọ̀ mẹ́ta láyé gbogbo ohun ìjọ́kọ̀ fi kú kò ní nírọ̀ mẹ́ta ẹ̀yẹ rẹ̀ mo fẹ́ nídìí. òótọ́ nínú torí pé èmi náà mo fojú rí kan nínú ẹ̀ ẹ̀gbọ́n mi tí wọ́n bí mi lé gangan. nǹkan kò gbọdọ̀ ṣe ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n ẹ̀ máa wà ókè ẹ̀ ká máa pray. nǹkan kò gbọdọ̀ ṣe ẹ̀gbọ́n mi o. pray. Doctor. Congratulations, ìyàwó yín ti bímọ. Ọkùnrin làǹtìlàǹtì ni wọ́n bí. Olúwa mo sọ fún ẹ náà. Thank you Jesus. Ṣé mo lè rí ìyàwó mi nísìnyí? Actually, ṣe rí bí wọ́n ṣe bí ọmọ yẹn tán, we lost her. Ìwà ìkà òṣùwọ̀n. Ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìgbà tó fọ́ mi kaná fún mi. Èyí ká máa ṣe. Ẹ̀dẹ̀ ní kí n pè.
Ọlọ́run kí ni nǹkan tá lè ṣe sí ọ̀rọ̀ yìí. Solution ló kù tó yẹ ká máa wá báyìí. Èmi yín náà láàjọ kún fàdúrà. Ó ti yá gbọ́n bá ní ṣe máa ṣe ó ti yá. Wọ́n pèlò ẹbọ kàǹkà kan èyí tí ìyàwó rẹ̀ ó gbé. Ó ló tún máa gbé ẹ jẹ́ kẹ́mi gbé. Ó sì dá mi lójú pé bọ́ba gbé débẹ̀ Olódùmarè ó gbọ́ ẹ̀bẹ̀ wa. Àmín o. Ìdí tí mo fi wá sọ pé gbogbo alájọṣe ni pé ilé ìjọsìn tẹ́yìn náà bá ń lọ ẹ̀yin náà ẹ gbàbẹ̀ lọ èrè képo Olódùmarè ó sì dá lójú pé Olódùmarè ó kúkú gbọ́ àdúrà wa torí àdúrà nígbà agbára kìí gbà bá a bá ti fi ìgbàgbọ́ tẹ̀lé gbogbo ń tá a bá ń béèrè lọ́wọ́ Olódùmarè yóò ṣe fún wa ègún burúkú ó kú lórí yín. Ẹ jọ̀ọ́ bàbá ṣé nǹkan kan ò ní ṣèyàwó mi tó bá gbẹ́bọ yẹn. Kò sí tí ó sí ayọ̀ ni ó padà já sí ire ni ó já sí fún yín ẹ bójú rẹ Olódùmarè. Dákẹ́ ẹjọ́ ẹ bá mi kọ̀ọ̀kan mi kó jẹ́ kí mọ́mí máa wá nínú wa. Bóun náà ti gbọ́ gbogbo nǹkan ṣẹlẹ̀ sí i. Ta ni ó jẹ́ kí tí ó lajúlẹ̀ tí ọmọ rẹ̀ ó sànkú lójú rẹ̀ ìgbìyànjú ni ìyá yín náà ṣe bó ṣe ìyá tiẹ̀ náà lọ ṣẹlẹ̀ sí báwọn òun náà lè gbìyànjú. Màmá mi ò lè ṣe bẹ́ẹ̀. Rere ni ká máa ṣe ara mi o, rere ni ká máa ṣe. Rere ni ká máa ṣe ara mi o, rere ni ká máa ṣe. Ìwà ìkà ò sunwọ̀n, ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, rere ni ká máa ṣe. Ìwà ìkà ò sunwọ̀n, ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, rere ni ká máa ṣe. Ohun tá a forí ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́là. Àṣegbé kan ò sí láyé, àṣepamọ́ tó wà fúngbà díẹ̀ gan ni. Ohun tá a forí ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́là. Ṣe rere, ṣe rere, ṣe rere, rere ni ká máa ṣe, rere ni ká máa ṣe ara mi o, rere ni ká máa ṣe, rere ni ká máa ṣe ara mi o, rere ni ká máa ṣe. Ìwà ìkà ò sunwọ̀n, ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, rere ni ká